ló ṣe farabalẹ̀ now àbúrò olú Ademola kí ló mú ẹ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe pàpàpàpàpà kí ló ṣe kí ló mú ẹ what is your problem you are dragging everybody if you want to trade with your sister debt go and find something to do ṣé ọ̀nà tó máa ń gbà eléyìí I'm very sure pé olú Ademola níbi tí wọ́n wà bẹ́ẹ̀ yẹn wọn ò ní fẹ́ nǹkan tó ń ṣe yìí why are you dragging everybody nobody support her nobody do this what is it anybody or anybody anything àwọn tó bá ń ṣe fún wa ká appreciate wọn nílé ayé tá a wà yìí gbogbo pátápátá náà dágbádá ikú ní tí mo ti ń gbọ́ pé èèyàn kú láyé yìí olú Ademola ni kú ẹ̀ tó ṣọ́ọ̀kì mi jù láyé yìí tí mi ò rí ẹkún sun ẹ mọ̀ kéèyàn pé èèyàn lágbájá kú kéèyàn má rí ẹkún ẹ̀ sun because àti expect ẹ̀ sun rárá. Take it easy now. What is the problem? On drag and see about on drag about she and you don't wà lẹ́yìn ni. Don't support your sister. Don't do this. I'm fancy. Any fancy one. Support one. Don't support. Ṣebí andu one. Tandu ba wà lọ́wọ́ drop andu one. Because I know ọmọ mọ̀ ko ba ní ìyá. Ó máa ní àwọn tí wọ́n support. Drop one báwo yẹn sọ̀rọ̀ pé please go and do this ẹni tó ẹni ti kú àmọ́ ẹ̀mẹ́ kíní kò ní kú ká sọ ẹyin ẹ̀nu o. You are not using that opportunity yẹn ò mọ́ lò náà kí ló ṣe é ò mọ́ lò. You are dragging everybody they go viral lórí nǹkan tó ń ṣe yìí. Continue dragging people what is your problem? O jẹ́ wọ́n drag èèyàn tó ń pẹ́ kí ló ṣẹlẹ̀ tó fi drag everybody. Àwọn tó ń drag náà àwọn ní problem tí wọ́n náà ṣé tó gbọ́ ọ̀bọ̀ sáwá sọ problem tí wọ́n ní ta ló wà láyé tí ò ní problem tí ẹ̀ ó ní kálukú ní bàtà ń ta lẹ́sẹ̀ ó tọ́nà mo fẹ́ sọ fún yín yẹn do you expect too much from people kí ló ṣe é ó jẹ́ wọ́n sọ wọ́n kúrikùnrin ọkọ̀ olùkọ́ kẹ́tọ̀ take care of even before your sister kí sister tó kú you are just like that okay the problem go and take care of yourself and go sit right. Nǹkan tẹ́ gbẹ́ fílẹ̀ kó bàjẹ́ kó bàjẹ́ ìyẹn ló yẹ kó handle. You're talking about who does not support your sister. Tẹ́lẹ̀ ló yẹ kó kú ọgbẹ́ wo lápẹ́ ó ti wá kú nísìnyí o. Mi ṣe fẹ́ ká àǹtí mi kó kú ẹ̀kúrún. Mi fẹ́ kí ṣe ẹ lọ. Ó yẹ wá support sí ẹ o. Gbé YouTube ẹ̀ síta. Yes now. Kò sí ìkàtà bẹ́ẹ̀ ṣe sí mọ́. Kó lóun kó máa tó wọn sátẹ́gùn rere. Kò sẹ́ni tí ò affect. I have worked with her before. Kí má ṣe pẹ̀lú wọn mọ́. Iṣẹ́ tí wọ́n ṣe ṣùgbọ́n tí wọ́n ṣe gbà tí wọ́n pè mí tí mo lọ ṣe yẹn ṣèyí bónímọ̀ ló ní iṣẹ́ yẹn nínú iṣẹ́ ìtàtí ṣiṣẹ́ yẹn she was talking and wọ́n pa wá lẹ́rìn-ín wọ́n sọ nípa láìfún wọn agbóhán ṣeré before that ìgbà tí wọ́n ṣe àwọn àdúgbò yẹn wọ́n bá wa jà gbàtà jẹjẹ yẹn tẹ̀lé ẹ̀ṣọ́ wa bọ́ sí ìdíṣẹ́ ọdún wo ìdíṣẹ́ yẹn náà lọ nà bí 2019 àbí I don't know I can't remember again wọn lórí sẹ́ẹ̀tì wọn. She's too nice. Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Ọdún pé wọn ya wèrè. Ọdún pé yóò máa tọrọ kú fún wọn. Ọ̀nà kan nìyẹn máa gbà lọ. A dẹ̀ fẹ́ rú ẹ̀mọ́ láàrin àwọn òṣèré. A fẹ́ rú ẹ̀mọ́ láàrin gbogbo wa pátápátá kó lọ má fi kókó lọ́dẹ kó jẹ́ jìnnà síra wọn gbogbo pátá dágbájá ikú. Ẹ jẹ́ ká take it easy. Why are you like this? Why are you dragging people into your mess? It's your mess now. I've been supporting my sister. Support her if it's your sister. Ọmọ ìyá ẹ̀ bàbá rẹ̀ ni support rẹ̀. If you cannot support your sister, who will support her? Àwọn ará ló kó máa gbé náà, káràtà tó gbé. O fẹ́ sọ̀rọ̀, o fẹ́ go viral, o mọ̀ bó ṣe lè go viral. Why are you using her death to do this? O bá polówó nǹkan kan, o bá sọ̀rọ̀ nípa kankan. Àǹtí ẹ̀kú kò tí kú, o bẹ̀rẹ̀ sí drag people. Why are you dragging people? Àwọn náà ní problem tí wọn náà. Why don't play pity card lórí àwọn ẹlẹ́ni? Òde kọ́ máa lù pé èèyàn burúkú ni wọ́n. Àwọn náà ní problem tí wọ́n náà. Mo ní problem tèmi, oní tiẹ̀. Everybody ní tiẹ̀. This is 30th of the month. Àwọn èèyàn ti close èmi ò close mi wọ́n bẹ́ẹ̀ ni. Mo ní tèmi náà, mo ní tèmi lára náà. Òun náà ní tiẹ̀ lára náà. I am begging you in the name of God. Please stop this already. Stop! Kò sẹ́ni tó ń drag àǹtí ẹ̀ ló ń drag. You are dragging your sister. Let her rest. Ntawa rántí dẹ́rù ń bà wá. Ọ̀wẹ̀ Ademola. Tí àti post wọn gan dogun fún yàn. Nígbà tí wọ́n close. Everybody most of ọ̀kadùkú ló níbi tó close sí. So why are you like this? Bí tó
industry ṣe bó ṣe pọ̀ tó yẹn oníkàkú ló ní abala ibi tó close sí kí ló ṣe é nǹkan tó filẹ̀ kẹ́ má jẹ́ ó bàjẹ́ kọjú mọ́ yẹn àwọn èèyàn ń drag kiri please stop it already o stop it it's not more funny kò funny mọ́jọ́.